Kí ló ń ṣẹlẹ̀ sí Ṣèyí Ẹ̀dùn báyìí? Ẹ̀yin olólùfẹ́ Ṣèyí Ẹ̀dùn, kí ló ń ṣẹlẹ̀ sí òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí yìí? Kí ló ń ṣẹlẹ̀ sí o? Ọ̀rọ̀ yìí kò yé wa mọ́, ọ̀rọ̀ yìí ó ti tojú sú wa báyìí. Ìròyìn yìí kò múnú ẹni dùn, ìròyìn tó jẹ́ wípé ó lè pààyàn lẹ́kún ni. Kí ló ń ṣẹlẹ̀ sí Ṣèyí Ẹ̀dùn àti ọkọ rẹ̀ tó jẹ́ wípé àwọn méjèèjì ló ń ṣe fíìmù Yorùbá? Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì o? Àwọn míì lára àwọn couple míì tó jẹ́ pé wọ́n ṣe Yorùbá movie, àwọn míì lára wọn ọ̀rọ̀ marriage ni problem wọn, ṣùgbọ́n àwọn eléyìí kì í ṣọ̀rọ̀ marriage kọ́ o. Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì? Lónìí ìròyìn nípa Ṣèyí Ẹ̀dùn la mú wá fún yín báyìí. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn nípa Ṣèyí Ẹ̀dùn la mú wá fún yín. Ṣèyí Ẹ̀dùn ó gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó ní wípé ó ní kí gbogbo ayé kí wọ́n bá òun yọ̀ bí òun ṣe ń ṣe ọjọ́ ìbí lénìí. Ó ní kí gbogbo àwọn fáǹsì òun kí wọ́n gbìyànjú láti bá òun yọ̀ o, pé òun ṣe ọjọ́ ìbí lénìí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ṣèyí Ẹ̀dùn àti ẹ̀yin olólùfẹ́ ọkọ rẹ̀ àti gbogbo ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ fíìmù Yorùbá, ẹ gbìyànjú láti tẹ happy birthday sí ìsàlẹ̀ fídíò yìí. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ míì, ọjọ́ rí. Ó dìgbà.